Oríyọmí ó ga ọ ẹ má bínú aláàjì olúwa mi His Excellency ẹ má bínú kí program yẹn lè flow kó lè rí bí mo ṣe fẹ́ kó rí yẹ kí n wọlé pẹ̀lú tí mo pè é Oríyọmí ṣẹ̀ṣẹ̀ ń kó lẹ́nu wa ni àwa tá à ń tẹ̀lé Oríyọmí for long time bá a ṣe máa ń pera wa nìyẹn Oríyọmí ó dẹ̀ fi sí wa lẹ́nu ńgbà náà lọ́hùn wípé kíni kí ló wà ń bẹ̀ ẹ wá ní ọ̀gá Oríyọmí ó ti wá mọ́ wa lẹ́nu Mọ́gàjí gan lè testify sí ó lè sọ̀rọ̀ sí òun gan Oríyọmí títí ọmọ kan ló dé Ìjẹ̀bú Oríyọmí Ìjẹ̀bú yẹn òun ló dé nígbà yẹn gbà pé ọmọ kékeré ló ń gbà náà ó tún kéré sórí àwọn Usman yẹn so ó ní òun wò pé òun sì wá máa pe Oríyọmí bóyá kóun kú fẹ́ kan máa pe ọ̀gá so nígbà tọ́mọ yẹn wá ń pọ̀ ọ̀gá tí ọ̀gá ń sọ yí pé má pọ̀ ọ̀gá mọ́ ló sọ pé rárá o ẹ wọ́ ti dádì ń gan náà wọ́n á máa pè ní Oríyọmí kò mí gbọ́ tásìkò kan bó ṣe jẹ́ pé irú àwọn Mọ́gàjí náà bẹ̀rẹ̀ sí pé ọ̀gá nìyẹn nígbà tọ́mọ yẹn ti ń pe ọ̀gá kí ó ra wa ẹ̀ tó máa pọ̀ ọ̀gá gan bẹ́ẹ̀ lè sọ pé ṣáà ti dé sálí sílé àti dé sálí sílé tí bá dẹ̀ fà á ni wípé Oríyọmí yẹn ti dùn mọ́ mi lẹ́nu tó fi dè ní ẹ má yẹn pè tí bá ti pé ẹ̀kọ́ kan máa ń pick láti sọ pé ọ̀gá kí ni mo wá fẹ́ sọ òṣèlú burú gan o wàláì òṣèlú burú Oríyọmí ìsọgbà kan o wọ́n ní alájà ò fẹ́ káwọn ó ṣe òṣèlú pẹ̀lú àdàpọ̀ òṣèlú ń bẹ́nu ẹ̀jẹ̀ bàbá báyà ara ń tà lájà rò náà lélẹ̀ tó fi sọ pé wọ́n ṣe òṣèlú jàre ẹ mọ tí ń pa mí lẹ́rìn ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí jákátà ọ̀dà oríṣiríṣi ọ̀dà wọ́n fi ń kùn èmi tí mi ò fi gbogbo ìgbà máa ń lọ jókòó ságídígbò kọjá pé kí n mọ wà nú mọ́tò pẹ̀lú ọ̀gá 247 kájọ máa ń lọ kiri kíní kan mọ́ra wọn mo ń gbádùn ayé mi ní ìsọpọ̀ yìí tí ẹ̀ ń bá wọn rìnrìn àjò kẹtẹ̀lé wọn torí pé èrò sí òǹlógún ọkọ̀ bẹ̀rẹ̀ oníyì gómìnà mo kí mo lù í lọ́gọ̀ ẹnu mo mọ rírì yín jojoojúmọ́ tí mo bá ti jáde torí pé mi ò mọ tó dé òótọ́ èmi ò gbìyànjú àti ìgbà kan sí orúkọ Oríyọmí kù lára orúkọ mi ìgbà kan bẹ̀ àwọn kan rò pé káà náà mọ jẹ́ Ọlátúndé Oríyọmí ṣùgbọ́n mo ní rárá ṣùgbọ́n bí mi ò ṣe áàdì Oríyọmí mórúkọ mi tó bí àwọn Àkúrú Oríyọmí Ìjẹ̀bú Oríyọmí bí wọ́n ṣe wà yẹn bí wọ́n mi ṣe áàdì ẹ̀ mọ́ tó orúkọ Oríyọmí ò ṣe sí kù lára orúkọ mi kí mo lè ṣe lọ́yẹ́ kí mi náà dọ́gbọ́n tún ata lọ sí orúkọ mi tí mo fi ń pè ní Ọlátúndé Òkìkí ọmọ Tìámí kí ò sí ní orúkọ mi ṣùgbọ́n mo lọ bọ́rọ̀ orúkọ yẹn jáde wá látara orúkọ Oríyọmí inú orúkọ tó wù mí nù Òkìkí yẹn ló wù mí Oríyọmí ò wù mí ṣùgbọ́n bó ni mo ń lọ mo kàn ń fàwàdà sí ni ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni ẹnìkan pàdé kan jẹ́nu bẹ́ẹ̀ pé wọ́n kàn tiẹ̀ mọ̀ wípé mo sún sẹ́yìn fágídígbò wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ wọn wípé Àgídìgbò building ibẹ̀ ni mo ti kúrò ó dẹ̀ ní reason nígbà yẹn lọ́hùn ká ní mo rò dáadáa ni kò yẹ kí n join
àwọn maybe staff or freelancers Lágídígbò kò yẹ kí n join, so bóyá iyì yẹn ìbá wà níbẹ̀. Ṣùgbọ́n mo rí pé mo wọlé tún, ṣe rí ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ tọrọ ni o, fún àwọn kan tó ń dá mi láàmú ni o. Tí màá mo rí pé mo wọlé tún, mo wá rí i pé ọmọ iṣẹ́ ni mí Sóríyọmí ń tòótọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ mi dàbí àdán Lágídígbò ni, kò ṣe kò ṣẹyẹ. Bí wọ́n ṣe lè sinmi mọ́ ọ̀rẹ́ Oríyọmí ni wọ́n ṣe lè sinmi mọ́ ọmọ Oríyọmí. Ipò tí mo dì mú Lágídígbò nìyẹn o. Ẹ bá bi ọ̀gá wa léèrè lónìí, kì í lè fi gbogbo ẹnu sọ wípé ọmọ iṣẹ́ mi lòun. Ó mọ̀ pé nígbà tí èmi láǹfààní àti mọ̀ wọ́n, àwọn gan ò tiẹ̀ wá ọmọ iṣẹ́ ń gbà yẹn. Alájọrìn lórí iṣẹ́ yìí ó ní ipò tí mo bá wọn. Ṣùgbọ́n èmi ni mo kọ́kọ́ wí lílì wípé tí mò ń wò lára ẹni yìí ó heavy ju kí n fi sípò ọ̀rẹ́ mi lọ náà. Ẹ̀kejì bẹ̀ ni wípé lọ́jọ́ orí ó jù mí lọ. Mo wá mọ̀ọ́mọ̀ declare, mo submit ara mi pé ọmọ yín ni mo jẹ́. Àwọn gan ò gbà lórí ẹ̀mí wọn. Òótọ́ látọjọ́ yẹn ni ẹ̀gbẹ́ kan ti ń gùn mí o. Gbogbo àwọn tí wọ́n jù lọ ní everything, bó ṣe jèmí náà lọ lọ everything yẹn, tán fọjọ́ orí jù mí lọ, tán fi òye jù mí lọ, tán fi ọgbọ́n jù mí lọ yẹn, àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ náà tán jù lọ bẹ́ẹ̀ náà. Ṣe pé àwọn sì ń dúró pé ọ̀rẹ́ ni wọ́n náà, kí ló wà ń bẹ́ẹ̀, kí ní kò mọ́ra wọn. Ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe bí ọmọọṣẹ́ fún wọn, ọjọ́ yẹn làwọn ti ń wò mí gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ọ̀rẹ́ àwọn. Tó fi dòní, ipò ọmọọṣẹ́ ọ̀rẹ́ wọn ni mo wà, mo sì gbà. Ara ìyà tí ń jẹ mí ní media industry nìyẹn. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ bá ti wá rí pé ṣe bó ti wọ Lágídígbò rí, ó ti wá kúrò níbẹ̀. Ìgbàgbọ́ wọn ni pé ó ti wà nú àwọn tí a lè jọ máa ṣe yínkìn ní Oríyọmí máa sọ̀rọ̀ burúkú pẹ̀ lẹ́yìn. Wọ́n wà fẹ́ mọ dọ́gbọ́n tí àwọn ọ̀rọ̀ yẹn sí mi. Ṣùgbọ́n èmi máa ń sọ fún ọ yìí pé ẹ wá, inú Àgídìgbò building ni mo ti kúrò. Mo sì wà pẹ̀lú Oríyọmí nínú ẹ̀mí, torí pé tó fi di èní tí mò ń sọ̀rọ̀ yìí, àpadà sí aburú tí ó dé bá Oríyọmí tí mi ò fi ní rí nǹkan tó ń wù mí ní ìgbésí ayé rẹ̀ mọ́, Ọlọ́run yóò dé bá o. Oríyọmí lè ṣe ohun tó dùn mí ni, Oríyọmí ò lè ṣẹ̀ mí láyé. Torí pé bí ilẹ̀ ṣe ń sútúlẹ̀ mọ́ sí ni mò ń rí nǹkan tí mo lè copy nínú live ẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí n bá ń gbọ́ program wọn, Sókàn wá ní, Kọ́kọ́ Alátẹ ni, Alábàárò mi ni, tàbí mò ń wo àwọn broadcast wọn tí wọ́n ń ṣe lórí àwọn social media. Tí àwọn kan tá a bá jọ ń gbọ́, tá a bá jọ ń wò, ọ̀tọ̀ ni nǹkan tí àwọn ọmọ wò, ọ̀tọ̀ ni nǹkan táwọn ọmọ gbọ́, ọ̀tọ̀ ni nǹkan tí èmi ọmọ gbọ́, ọ̀tọ̀ ni nǹkan tí èmi ọmọ wò. Èmi máa kọ́ṣẹ́ ni, màá tún máa kọ́ṣẹ́ ju àwọn tó wà ní studio pẹ̀lú wọn lọ. Irú èèyàn bẹ́ẹ̀ èèyàn ò lè fi í lẹ̀. Yóò mọ̀ ṣe nǹkan tó bá ṣe, tó bá kù díẹ̀ káàtó, ọmọ yé kó wà ń pò pé nǹkan tó dùn ẹ́, ò ní gbé sípò nǹkan tó ọmọ fi ka ẹ̀sẹ̀ fún. Bẹ́ẹ̀ mi sì wà yìí, àwọn kan wá ní nígbà tó ń bọ́ mọ̀ pé ọ̀fẹ́ mú lọ́ta, kí ló tó fi wá ń bínú, ó sì ní sùúrù. Mo ní yes, Ọlọ́run ò dé mi bẹ́ẹ̀. Ọlọ́run ò dé mi. Ìdáradáradá nìyẹn. Tẹ́nìkan má ṣe ń tó dùn ẹ́, bínú. Bíbélì gan sọ pé bínú ṣùgbọ́n má ṣe ṣẹ̀. Wàá fi àìdùnnú rẹ hàn sí ní tó ṣe tí ò nífẹ̀ẹ́ sí. Wàá dẹ̀ yẹ kára rẹ fúyẹ́, bọ́lá ṣe dé mi nìyẹn. Èèyàn ò lè ṣe nǹkan tèmi ò fẹ́ kí n má fi àìdùnnú hàn sí, kò possible. Yorùbá ní ewúrẹ́ ń bínú, ó ń fẹsẹ̀ halẹ̀, ṣé ó bolówó ẹ̀jẹ̀ ni? Kò lè bolówó ẹ̀jẹ̀ ní tòótọ́. Ṣùgbọ́n ẹsẹ̀ tewúrẹ́ fi ń halẹ̀ yẹn, olówó rẹ̀ gan mọ̀ pé yes, ẹran yìí ń bínú. Tó bá jẹ́ olówó, tó bá wọ̀nyí pé bóyá òun ò fẹ́ kí owó èrí òun kọ́ wọgbó, yóò wà fọpọlọ ṣe. Ní kí n máa sọ yí pé ó yẹ kẹ́rù ó sá, ó yẹ kó lówó ẹ̀ wá. Ayé wa dáyé dá tiẹ̀ mọ̀. Ẹ wá o, I'm radio presenter. Nínú àwọn program tí mo dẹ̀ hákọ̀ láwọn radio station sìn,
àtàwọn péjì mi tí mo fi ń sọ̀rọ̀ yìí ó fààyè gbà kí n interview olóṣèlú. Èmi kì í ṣọ̀tá ẹnìkankan nínú yín o. APC ni, igbá ni, àwo ni, àti gbogbo àwọn candidate. Ẹ jẹ́ bàbá wa Adélabú, mi ò mọ̀ wọ́n rí, mi ò sún wọn lẹ́gbàá nǹkan, ṣùgbọ́n mi ò ń ṣọ̀tá wọn. Wọ́n máa wọ́n rí program mi, mo lè lọ bá wọn lọ́fíìsì wọn, ṣùgbọ́n tí n bá wá bá yín, màá jẹ́ kẹ́ mọ̀ pé Moriyomi ni mí. Tí òye òṣèlú bá yé àwọn tó ń tẹ̀lé wọn, tí wọ́n fààyè gbà kí n interview wọn lórí program mi. Tóyè òṣèlú ò bá yé wọn, ká ní pé òṣèlú pé a ní fashion ni. Pìrìsẹ́ńtà òun lẹ̀ ń gbéra ẹ̀bùn olóṣèlú. Eléyìí tó bá mọ tó ń ṣe. Pé ìjẹ́ nìyẹn. Ṣùgbọ́n ọ máa ń jẹ mọ́ ní kángun kan gbà mí tí nǹkan kan máa ń kángun sí ìyànjú ra ẹni lọ. Bàbá wa tí wọ́n fẹ́ jáde nínú gómìnà Àjàdí, bàbá wa Taofik Adégòkè Adégbóyèga, wọ́n ní Solution FM, àti gbogbo àwọn tí wọ́n ń jáde páwọn fẹ́ dupò gómìnà àti ipò míì inú òṣèlú àti inú ẹgbẹ́kẹ́gbẹ́. Mi ò ń ṣọ̀tá ẹnì kankan. Ṣùgbọ́n o, tẹ́ ẹ bá ti rí mi, Oríyọmí ni mí o. Ọ̀yọ́ ń pè ọ́ ni mí o. Tó bá ní kó kálukú declare dátì ẹ̀ mọ̀ nìyẹn o. Títèmi nìyẹn náà. Títèmi nìyẹn. Èmi ò sì lè fi ọ̀dà kọ́dà ní ilé fi kún Oríyọmí. Tọ́rọ̀ bá dojú ẹ̀, ẹ jẹ́ ká sọ. Kò sẹ́ni tí ò níbi tó dáa sí, kò sẹ́ni tí ò níbi tó kù sí. Lọ́dọ̀ ti tèmi, Oríyọmí dáa. Ohun tí mo bínú sí l'Àgídìgbò, tó jẹ́ pé ọ̀dọ̀ tiyín ni mo wà, mi ò lè bínú sí náà. Ohun tí mo bínú kúrò l'Àgídìgbò sí, radio station tí mo wà ń sìn, wọ́n ti fi tó jù bẹ́ẹ̀ lọ lọ̀ mí náà. Ṣùgbọ́n tó pé láti lẹ̀ pẹ̀pẹ̀ èmi àti mo ọjọ́ ní àjọṣe kan rẹpẹtẹ, mi ò bínú náà. Torí pé mi àti aláyé mi ti jọ ní àjọṣe látẹ̀yìnwá rẹpẹtẹ ló jẹ́ kí n bínú, tó sì fi dòní mi ò kábàámọ̀ bínú mi. Ìyẹn ò sì affect àjọṣe wa. Mo sì rí wípé kí n sún sẹ́yìn ló lè mú kí ìjà má di ọ̀tá. Torí pé bó ṣe tó dùn mí yẹn, tí n bá ní pé ọrùn ṣùlàparò kú sí, tí n bá dúró, ẹ̀ṣẹ̀ yẹn padà wá máa dùn mí, á wá máa dọ̀tá. Nítorí pé mo kúrò, kò jẹ́ ká dọ̀tá. Ó ṣe jẹ́ nìyẹn. Lénìí, inú Ọ̀yọ́ ń pè ọ́, mọ́tò ò lè kó èrò títí. Kí mọ́tò ọkọ̀ overload, yóò fààyè dírẹ́fà lẹ̀ o. Ọ̀kan pàtàkì inú Ọ̀yọ́ ń pè ọ́ lémi o. Ibikíbi tó yẹ má sì ń lọ, àjọ ń lọ ni. Ẹ mọ́ gbàgbé o, Oríyọmí gan fúnra rẹ̀ sọ wípé àyè wà fún ẹni ẹgbẹ́ òṣèlú láti wá sí campaign l'Àgídìgbò. So, ẹni tó jáde fún gbogbo gómìnà ló sọ yẹn o. Ààyè wà fún ẹnikẹ́ni bọ́dì tó yẹ òṣèlú bá yé, tó fẹ́ ṣe òṣèlú irú òṣèlú bàbá wa Tinubu, tí ò sí òṣèlú sẹ́yìn pé olóṣèlú kì í mọ́ta. Olóṣèlú tó bá dáńtọ́, ojúde opponent gan ni wọ́n ti máa ń lọ ń jó bàtà, wọ́n tún máa dára sí i. Olóṣèlú kan máa ń sọ pé a ní l'Àgídìgbò láti lọ ṣe campaign àkúlẹ́dẹ́ ayé àbá ti lọ ni. Oyè sọ olóṣèlú. Ọlátúndé Tìàmíyù, ọmọ Oríyọmí náà. Yọkàn wọn fi program, yọkàn fi ìbéèrè tí a ṣubú. Gbogbo interview program kọ́ ni ọjẹ́ mọ́ ń fi ìbéèrè gbéyàn ṣubú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn presenters wa gan tí wọ́n ń ṣe interview program, one way traffic làwọn náà ń lò. Ọ̀pọ̀lọpọ̀ lóye tó ń pè ní interview. Tó ń pè ní interview program, pattern oríṣiríṣi ló wà nínú ẹ̀.
láti ilẹ̀ pẹ̀pẹ̀ interview program tèmi máa ń ṣe nítòótọ́ ọ̀gá mi Oríyọmí Hamzat ló detect mi pé ìgbéyàdà kí mo rí pé ó lẹ́bùn tó jẹ mọ́ bíi ká máa ṣe interview program but pattern tèmi ń lò interaction ni interaction ká máa fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ ká máa program yìí fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ ìrọ̀rùn ló bá dé fún ẹnikẹ́ni tó bá wà fọ́kà láti ilẹ̀ ṣùgbọ́n èèyàn tó kó ti gbé sínú brain pé ok a lọ program interview kí láti sọ níbẹ̀ náà a lọ sọ bọ́ǹbù sẹ́gbẹ́ b ni a lọ sọ bọ́ǹbù sẹ́gbẹ́ a ni tó bá sórí interaction program yẹn máa dé hot seat fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ speakers fáwọn ẹgbẹ́ òṣèlú ní wọn lẹ́mìí tí wọ́n dáwọ́ lé kán lè bá hàn láàrin ẹgbẹ́ òṣèlú ni kán lè hàn láàrin ẹgbẹ́ òṣèlú ni pattern kan ló mọ̀ kò ní experience kankan so tó bá ti wá lọ sí rédíò ní tí ọmọ expect ni pé kó tó máa ti débẹ̀ káwọn ọmọ búra wọn no any program tó bá ti máa ń búra wọn tó ń búlì ara wọn lójú mi ò like irú program mi ò ní interest interaction ẹ wọnú jẹgúnjẹgún ètò ẹ gbé ọ̀rọ̀ kalẹ̀ ó tún máa mú fún ara lé ẹ kò mọ̀ sí bẹ́ẹ̀ pé èèyàn ń sọ̀rọ̀ jómi tó rọrọ̀ tó ń pè ní ara tó ń pè ní best interview program nìyẹn ó lè mí sì máa ń ṣe so tẹ bá rò pé olùdíje yín dáńtọ́ ẹ ṣí program yẹn mọ́ program táwa kódà mo ti lọ fún ọ̀gá wa Alhaji Oríyọmí Hamzat mo ti fún lẹ́tà tó máa fi jíṣẹ́ fún wọn tó bá tàsìkò tí campaign fẹ́ bẹ̀rẹ̀ sí báyìí máa gbé wọn wá sórí program mi ní tí wọ́n kọ́ wa àjọ wa máa pọ̀ síra wa lára àní mo ti jẹ lọ